Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Onídàájọ́ ìdílé ìdílé àìsí ọkọ lórí ọmọ alájà àbáfẹ́sọ. Ọlọ́dúnjẹ́ ọmọ orílẹ̀-èdè. Ọlọ́run tó ní ìdílé àbẹ́fẹ́ fún ogún oríire. Àjọpọ̀ ẹ̀sìn gbòòrò. Àjọpọ̀ ẹ̀sìn gbòòrò. Bàbá tún ní ìròyìn láyé yìí. Owó ìlú ọ̀sìnkọ́. Ọ̀pọ̀ ní ìlú mi. Àwọn ọmọ títí mi ọ̀sẹ̀ máa ń ròyìn àyàfi àgbà. Orí ni ìgbà tí bàbá yín tọ́ lélẹ̀, òbí wọn mú yín, wọ́n pè wá lọ́yọ̀. Ọmọ ní ìlú tó wá jọba lórí ìdìbò. Ọmọ ní ìlú tó wá jọba lórí ìdìbò. Ọmọ ní ìlú tó wá jọba lórí ìdìbò. Ogún ọdún lé ìwọ ni, ọgbọ̀n ọdún lé ìwọ ni, àádọ́ta ọdún lé ìwọ ni, ọgọ́ta ọdún lé ìwọ ni, àádọ́rin ọdún lé ìwọ ni, àádọ́rin ọdún lé ìwọ ni, ọjà àti ọmọ ọba ìtàn tí wọ́n fi dáwò.
oyè ìyá ọba ẹni òtórí oyè bọ̀ wọ́n máa ń jẹ oyè ìyá ọba eléyìí kò lóye ìyá ọba straight ìyá tó pọ̀ tó gbóyún ẹ̀ sínú tóbi pọ́wọ́ tó wà rèé láti kékeré títí tó fi jọba àsìkò tó ọlọ́run má máa gbé ẹ̀kọ́ mi wá. Àsìkò tó ọlọ́run má máa gbé ẹ̀kọ́ mi wá. Àlàáfíà dé àsìkò tó ọlọ́run má máa gbé ẹ̀kọ́ mi wá. Aṣọ ìṣòwò aṣọ ìṣòwò aṣọ ìṣòwò aṣọ ìṣòwò àsìkò tó ọlọ́run má máa gbé ẹ̀kọ́ mi wá. Ọba ilé jẹ́ nkọ́rinbọ́ ìyá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé àbúrò bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé àbúrò yáyà tó mọ̀ bẹ̀rẹ̀ ayé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé bùrọ̀dá ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé àwọn àti ẹ̀ tó mọ̀ bẹ̀rẹ̀ ayé àìdè wọn ò ní fẹ́ ìdìjú fún ẹ̀ àwa ò ní fẹ́ ìdìjú fún ẹ̀. Bọ́lá bá fẹ́ ìdìjú fún ẹ̀. Bọ́lá bá fẹ́ ìdìjú fún ẹ̀. Bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Olóyè bàbá tó mọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀. Bàbá tó fẹ́ ìdìjú fún ẹ̀. Ọmọ lórí ọ̀pọ̀ ojú ọmọlọ́dé àbúrò wọn bá ọmọ tí wọn bá ọmọ bàbá wọn ọmọ bọ́lẹ̀ náà ní ooo. ṣọgbọ́n nígbà tí kíkúrọ̀ ìkẹ́kọ̀ọ́ ní pé ọ̀rẹ́ tó fọ́mọ ọ̀rẹ́ lóyún kẹ́lẹ́ náà ní bàbá bẹ̀rẹ̀ yẹn náà ni òun ló ní gbogbo ọmọ sọ́dún bá ní ìtàrí ìjọ ọlọ́pàá ọmọ bẹ́ẹ̀ ó bọ̀ ń kẹ́ sí kírù àìjẹ́bà lóògùn ó ló. gbogbo Canada kò ṣe ìjọba ìgbéwájú ìlú náà ní lówó. ẹ̀kúndé owó ní ìmọ̀ máa ń bọ̀ ìlà yeye ẹ̀ máa mú mẹ́ta ẹ̀ máa mú mẹ́rin. Àkóṣẹ́bíwò làwọn owó náà. Èmi ti díje níwọ̀n mọ́ mẹ́wọ́n pé òbí náà bẹ̀rẹ̀ olórí olè náà ni o. Alájà o, alájà o, alájà o láṣẹ. Àyàwó kìí ti gbọ́ owó. Ìyàbá yìí wà tuntun. Aya òtútù ìyálà gbogbo àbúrò sípò lókìkí náwó ayọ̀wọ̀yọ̀ àrà lè fẹ́ràn kúnlé pàdé lọ́jọ́ ṣe oríṣi ọjọ́ ìyọ́dún ọjọ́ ọ̀dọ̀ yàtọ̀ àbúráyé lómi tí ó ní lójú lómi àkàrà ẹ̀ṣú sọ́lá àkàrà ẹ̀ṣúra àkàrà ẹ̀ṣẹ́yìnà gbogbo ẹ̀ lóòótọ́ ọ̀dọ̀ àbúrá. Ológbogbo ẹ̀ lóòótọ́ àkàrà ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ó wà lábìlọ́ àkàrà ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ó wà lábìlọ́. Ìyáàbàdàn máa wò ní ẹ̀rọ ọ̀rọ̀ ọmọ nílẹ̀ lé ònàwó ọmọ àbádọ́. Ìbàdàn nílẹ̀ orílẹ̀ èdè ìpínlẹ̀ àti ìjọ ìlú owó. Àti ìgbò ìlú 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 àti méje èmi ti bèrè ìtọ́ mi. Mọ́tò àkẹ́kọ̀ọ́ wà láàyè ọjọ́ bá bèrè ìṣe. Èyí ẹlẹ́rìí yẹ ẹ̀yọ́ ìyá àbàbọ̀.